A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ìbánikẹ́dùn rẹ̀ ránṣẹ́ sí ọ̀jọ̀gbọ́n Àtàírù Jẹ̀gá tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ìdàgbàsókè ohun ọ̀sìn lẹ́yìn ikú aya rẹ̀ Hajia Hadiza Jẹ̀gá. Igbákejì ààrẹ Kashim Shettima tí ó ṣaṣojú ààrẹ níbi àdúrà jánásà tí ó wáyé ní mọ́ṣáláṣí ńlá ìlú Àbújá lánàá ni ó fi ìbánikẹ́dùn ààrẹ jíṣẹ́ fún mọ̀lẹ́bí. Ààrẹ Tinubu ṣe àpèjúwe olóògbé Hajia Hadiza gẹ́gẹ́ bí obìnrin tí ó ní oore-ọ̀fẹ́ tí ó ṣọ̀wọ́n, uncommon grace àti okun, bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ó kó ipa pàtàkì gẹ́gẹ́ bí alátìlẹ́yìn gbogbo ìgbà fún ọkọ rẹ̀ ní gbogbo ọdún tí ó fi wà lẹ́nu iṣẹ́ ìjọba títí kan sáà rẹ̀ gẹ́gẹ́ bí alága àjọ elétò ìdìbò INEC. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà, bákan náà ni ààrẹ gbóríyìn fún ìgbìyànjú Hadiza Jẹ̀gá lórí ìdàgbàsókè ètò ẹ̀kọ́ àti ìlú, bí ó ti sọ nípa ìgbé ayé jẹ́jẹ́ ṣùgbọ́n tí ó kún fún àǹfààní. Ààrẹ ní pẹ̀lú ẹ̀dùn ọkàn ni òun fi bá Jẹ̀gá dárò nígbà tí òun gbọ́ nípa ikú aya rẹ̀ tí wọ́n ti jọ wà fún ó lé ní 40 ọdún. Ó ní òun wà pẹ̀lú mọ̀lẹ́bí lákòókò yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ti yan aṣojú 12 sí ilẹ̀ òkèèrè gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ tuntun àti fi pe àkíyèsí àwọn ará ilẹ̀ òkèèrè sí ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní ìgbésẹ̀ tí ó ṣe lòdì sí ìṣèjọba tiwantiwa àti ìkọlù sí àwọn ọmọ ẹgbẹ́ alátakò ní Nàìjíríà. Nínú àtẹ̀jáde ọjọ́ Àbámẹ́ta ni akọ̀wé ẹgbẹ́ Bọ́lájí Abdullahi ti kéde ìdásílẹ̀ Special Representatives Network SRN ní àwọn ilẹ̀ òkèèrè tó ṣe gbòógì láti fi mú agbára kún ìdúnàdúrà wọn pẹ̀lú àwọn ará ilẹ̀ òkèèrè àti láti ṣe àlékún democratic accountability. Gẹ́gẹ́ bí àlàyé Abdullahi, láti oṣù keje ọdún 2025 ni àwọn kan ti ń gbìyànjú láti dá ẹgbẹ́ alátakò rú tí wọn kò fẹ́ kí ó ní ìlànà ìjọba àwarawa. Ó ní SRN yóò ṣe ìdásílẹ̀ ọ̀nà ìbáraẹnisọ̀rọ̀ láàrin ADC àti àwọn tí ọ̀rọ̀ kàn ní ilẹ̀ òkèèrè títí kan ìjọba ilẹ̀ òkèèrè, iléeṣẹ́ ìròyìn lágbàáyé àti àwọn ìlú tí wọ́n fi ṣebùgbé fún àlejò ní ilẹ̀ òkèèrè diaspora communities. Abdullahi ní àwọn tí wọ́n yàn wọ̀nyí ni yóò máa jábọ̀ láwọn ibi wọ́n bá pín wọn sí bí ètò òṣèlú ṣe ń lọ ní Nàìjíríà. Bákan náà ni wọ́n á sọ fún òfin ẹgbẹ́ àti àtúpalẹ̀ tí wọ́n bá gbà lérò. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ṣe èyí láti fi ṣe àgbékalẹ̀ ADC ní ẹgbẹ́ òṣèlú tó ṣe fọkàn tẹ̀ ní Nàìjíríà. Lára àwọn ìlú lórílẹ̀-èdè tí ẹgbẹ́ yìí yan aṣojú sí láti rí Washington DC, London, Brussels, Berlin, Ottawa, Paris, Pretoria, Addis Ababa, Nairobi, Accra, Geneva àti New York. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọkọ̀ bọ̀gìnnì 3 luxury buses tí í ṣe ti Silver Luxury Transport Company ni ó parun lówùúrọ̀ àná ní ibùdókọ̀ Mando ní Kaduna. Àwọn ọkọ̀ yìí ni wọ́n lo agbára afẹ́fẹ́ gáàsì CNG tí ó mú kí èyí dá awuyewuye sílẹ̀ lórí ọkọ̀ tó ń lo afẹ́fẹ́ gáàsì. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin aago 3 òru pẹ̀lú àwọn ọkọ̀ tí wọ́n wà kalẹ̀ fún ìgbáradì láti fi kó èrò ìpínlẹ̀ kan sí òmíràn. Interstate alábòójútó tó ń ṣiṣẹ́ ní ibùdókọ̀ yìí tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ní ìdúgbàmù wáyé lára ọkọ̀ wọ̀nyí níbi wọ́n wà wọ́n kalẹ̀ sí. Ó ní Ọlọ́run ṣeun wípé kò sí ẹni wà nínú ọkọ̀, wọ́n wà wọ́n kalẹ̀ láti fi kó èrò lówùúrọ̀ yìí. Bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ ra àwọn ọkọ̀ yìí ni ó fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ewu tí ó ṣeé ṣe kí ọkọ̀ tó ń lo afẹ́fẹ́ gáàsì dá sílẹ̀. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ DSP Mansour Hasan fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti ní ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé ọ̀kan nínú àwọn ọkọ̀ tí wọ́n wà kalẹ̀ yìí dúgbàmù látàrí àpọ̀jù afẹ́fẹ́ gáàsì tí wọ́n rọ kún inú rẹ̀. Bí ó ti sọ àsọdájú wípé ìwádìí tó jinlẹ̀ ti bẹ̀rẹ̀ láti mọ gbogbo ohun tí ó ṣe okùnfà ìdúgbàmù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí.
mínísítà àná fún ìṣúná kẹ́mi adéọ̀sùn ti ṣàlàyé bí ìjọba àpapọ̀ ṣe fẹ́ lo ọ̀nà ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé láti fi yanjú jìbìtì nídìí sísan owó oṣù àwọn òṣìṣẹ́ payroll fraud nípasẹ̀ bank verification number NIN láti fi ṣe àwárí àwọn àkúdàáyà òṣìṣẹ́ ghost workers. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìpàdé tí ó wáyé ní Citadel School of Government Dialogue Series ní ìpínlẹ̀ Èkó ni adéọ̀sùn ti ṣàlàyé wípé síwájú àkókò yìí ni owó oṣù sísan ti jẹ́ ìnáwó tí ó ga jùlọ fún ìjọba tí ó kún fún ìwà jìbìtì láì rí ọ̀nà àbáyọ sí i. Mínísítà náà fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo ìgbìyànjú àtẹ̀yìnwá àti yanjú owó sísan nípasẹ̀ biometrics ló ń fi gbogbo ìgbà forí ṣánpọ́n, pàápàá jùlọ ìdíwọ́ láti àjọ bíi ọlọ́pàá àti ológun tí wọ́n kọ̀ àti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìgbésẹ̀ ìjọba láti yanjú èyí ni ikọ̀ rẹ̀ fi gbé ìgbésẹ̀ biometrics sẹ́gbẹ̀ẹ́ kan láti ṣe àmúlò database BVN. Adéọ̀sùn ṣàlàyé wípé ọ̀pọ̀ ìgbà ni wọ́n ti tọpinpin BVN nìkan ṣoṣo sí owó oṣù méje. Ìgbà mìíràn àwọn tí wọ́n ti kú tàbí tí wọ́n ti fi ránṣẹ́ lọ ẹ̀ka iléeṣẹ́ mìíràn a sì máa tẹ̀síwájú àti máa gba owó oṣù látàrí àìpójú òṣùwọ̀n àwọn tí wọ́n ń ṣàkóso ètò. Níbi ìpàdé yìí láti rí Pásítọ̀ Túndé Bákàrè àti ọ̀jọ̀gbọ́n Mike Adébámọ́wọ̀. Adéọ̀sùn wá rọ àwọn adarí lọ́wọ́lọ́wọ́ àti tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ kí wọ́n káṣá lílo data tools àti AI láti fi ṣàmójútó iṣẹ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olùdíje du ipò ààrẹ àná láti ẹgbẹ́ òṣèlú Labour tí ó tún jẹ́ olóyè láàrin African Democratic Congress ADC Peter Obi ti ké gbàjarè lórí ìṣòro ààbò tó ń dojúkọ orílẹ̀-èdè bí ó ti sọ gbangba wípé Nàìjíríà ń ṣẹ̀jẹ̀, Nigeria is bleeding láàrin ìkọlù gbogbo ìgbà káàkiri ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀. Obi sọ ọ̀rọ̀ wọ̀nyí nínú àtẹ̀jáde tí ó fi léde lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X níbi tí ó ti koro ojú sí rògbòdìyàn àti ìṣekúpa gbogbo ìgbà pẹ̀lú wípé àsọdájú ń wá láti ọ̀dọ̀ ààrẹ. Ó tẹ̀síwájú láti bu ẹnu àtẹ́ lu ààrẹ Bọ́lá Tinubu lórí ìṣòro ààbò tó ń túbọ̀ ń peléke sí lórílẹ̀-èdè bí ó ti ní ìlérí ààrẹ ẹnu ọjọ́ mẹ́ta yìí wípé ìṣekúpa yóò wá sópin ni wọ́n ti takò pẹ̀lú ìkọlù tuntun mìíràn ní ọ̀pọ̀ ìpínlẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Obi, kò tíì pé wákàtí 24 tí Tinubu ṣe àbẹ̀wò sí Jos, ìpínlẹ̀ Plateau láti fi dá wọn lójú wípé ìkọlù ti wá sópin ni ìkọlù alágbára mìíràn tún fi wáyé ní ìlú Iyangogie ní ìjọba ìbílẹ̀ Gúúsù Jos tí ó yọrí sí ikú ọ̀pọ̀ àwọn olùgbé. Obi ní láàrin ọ̀sẹ̀ kan tí ààrẹ sọ àsọdájú ni ìkọlù tàn ká sí àwọn apá ibìkan lórílẹ̀-èdè. Bí ó ti ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí ní ìkùnà àwọn adarí tí ọmọ Nàìjíríà ń fi ẹ̀mí wọn dí. Obi parí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú bí ó ti pè fún ìgbésẹ̀ oníkíákíá láti fi yanjú ìṣòro ààbò tó ń fojoojúmọ́ peléke sí i. Èyí ń wáyé bí olóyè kan láàrin ẹgbẹ́ ADC Kenneth Okonkwo ṣe ẹ̀sùn wípé bí wọ́n ti fi gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai sínú àhámọ́ ni ó ṣekú pa ìyá rẹ̀. Bí a kò bá gbàgbé wípé àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu ICPC ni ó fi El-Rufai sí àhámọ́ lórí ẹ̀sùn ìwà ìbàjẹ́ nígbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kaduna. Lẹ́yìn èyí ni wọ́n fi ojú rẹ̀ bá ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kaduna kí wọ́n tó gba ìyọ̀ǹda rẹ̀. Nínú àhámọ́ ni El-Rufai ti pàdánù ìyá rẹ̀. Wọ́n fún un ní oore-ọ̀fẹ́ àti lọ sin ìyá. Nígbà tí ó ń fèsì ní Okonkwo ní ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ń gbìyànjú àti lo agbára òfin ẹ̀ka ìdájọ́. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Samphony TV ni Okonkwo ti ní ìdí tí òun fi ní APC ń lo ọwọ́ agbára ní àpẹẹrẹ ẹ̀sùn El-Rufai. Òun sì mọ̀ wípé àhámọ́ rẹ̀ ni ó ṣekú pa ìyá rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Arábìnrin kan tí wọ́n fura wípé ó jẹ́ alárùn ọpọlọ ni wọ́n ti gbà kalẹ̀ lẹ́yìn tí ó bí ọmọ tuntun ọmọbìnrin lẹ́bàá ọ̀nà ní abúlé Kwaita, ìjọba ìbílẹ̀ Kansu Kwali, ìlú Àbújá. Alukoro ọlọ́pàá Àbújá SP Josephine Adé fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde àná bí ó ti ṣàlàyé wípé ikọ̀ wọn gba ìpè pàjáwìrì láti ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ Rapid Response Squad níbi ìpàráàrò
níbẹ̀ ni wọ́n ti ní arábìnrin kan tí wọn kò mọ orúkọ ṣùgbọ́n tí wọ́n ní ìgbàgbọ́ wípé ó ní àrùn ọpọlọ ti bímọ sẹ́bàá ọ̀nà. Ó ní òṣìṣẹ́ ọlọ́pàá tó ń ṣàkóso ẹ̀ka gender unit ẹ̀ka Kwali súré bọ́ sójú iṣẹ́. Wọ́n gbé ìyá àti ọmọ lọ ilé ìwòsàn ìjọba Kwali níbi tí wọ́n ti gba ìtọ́jú kí wọ́n tó yọ̀ǹda wọn. Adé fi kún wípé wọ́n ti kàn sí welfare officer láti Kwali fún ìgbésẹ̀ ètò gẹ́gẹ́ bí ìlànà òfin. Bí kọmíṣánná ọlọ́pàá Abuja Ahmed Mohammed Sanusi ṣe gbóríyìn fún àwọn òṣìṣẹ́ lórí bí wọ́n ṣe tètè jí gìrì sí ìṣẹ̀lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.